I am Ofua Odido, the Osasegbe of Urhobo Orators. I am here with Coca-Cola Group to bring out some of the thoughts the founder of Urhobo Oratory has inculcated in me. On this emergence, it is going to be a combination of oratory and music as usual. Although Professor S. Ofua is not physically present, but is here with us spiritually, I thank the Almighty God, omnipotent God, omniscience God, omnipresent God, for making it possible for me to carry on the task given to me by my Father. By the grace of the Almighty Jehovah, I will be talking from the wide horizon of the inexhaustible reservoir of knowledge of Professor S. Ofua. Unwerejo mokwamo mejo para ogene makpo mujumu ogene mewaruwo agavre nwere mejo para okoro wiwo na riapo Professor S. Ofua enu okubaro urioborode one krisemeti egwegwe omoko odion ugwuyimanwo. My dear Father, my foundation, mejo pare totaru beje asarurobo vaba, mejo pare buineru robeje le parurobo penu okesasa rodagba, mejo pare vieru robo binoko iwo robude koro, mejo paru koko li UPU, engineer Olude Omene, the current President General Urhobo Progressive Union, Mejo Pare, Ebiko, Siobono Buinyo Mane, Ebe Resosona na, Onoi Miriwo Blakuke, Egbimwenubre, Oboene Rokoke Brenu, Wana Biloro Tanye, Woki Brenu, Erelo Munera Haroko, Anisidi Womu Yovo. Iriabu ejobi di renere, ikweje di abavo, ikweje da di dafe, kono vera me kono, obo eriri konye yiro. Okwabo, losi vosege iswesu okyobo nwari, koyi blenu kikwo eno uge na se shevi yole sa nware, juwon nwara renye. Kikwo ire mwekpeti ivotu ra renye sa nwa idu okinana, kididi enu aere bluwo. Anabirolo mutaye kibleno obugege kololo nili ovoye diame eroroje diamio eroro deriere keti onwarie no boire vu amebu no rugbenu oboye ne roko blenu bole na roko blenu anabirolo te esi ayere kiblenu bole na roko blenu anabirolo te esi ayere kiblenu. Bule na roko blenu, anabirolo te, si ayere ki blenu. Ubole na roko blenu, anabirolo te, si ayere ki blenu. Oyibo abola. Oshekwa, oyege. Bole na roko blenu anabirolo te, si ayere ki blenu. Bole na roko blenu anabirolo te, si ayere ki blenu. Ogbera wọn ko blenu nigere vedere. Ogbera wọn ko blenu nigere vedere. Ìrora wọn lẹ́gbìjẹ́ òmàbúrẹ́. Bole na roko blenu anabirolo te, sayere ki blenu. Asa ve karamu egbe keruvo, asa je ve karamu egbe kerusio, kasa ve karamu egbe kerukwakwa. Urhobo. Utulu koko blenu ne jayi mlevu, utulu koko blenu ne jayi mlevu. Aki wo devient qui ti veut au moment. Ubole
Obole na robo pleno anabilo lote sayele ki pleno. Akoda paile iya kokero maga. Won yo karun ya ran sare wenwen ya. The water man ne pe igomie. Obolo sade. Olobe na won konokrana. In a matrimonial home, you the wife should not ask for what you know your husband cannot afford. I greet Triple Chief Dr. Prince Matthew Abolo Akaba, alias Akorerigo, Kakara Kokoro, Ezeni Kokoroko. I also greet your personal assistant, Engineer Simeon Edebie, Ugoroko, Unya Rani Nukwe Avedone, Ayeru Ponoko Benu Boye. Ayeru Ponoko Benu Boye. Ishairi Boye Nu Ayikiswe. Obole na robo pleno anabilo lote sayele ki pleno. If you fail to get what you like, then like what you get. That is the only principle that will prevent you from stealing. Ewa amebeli eraro iribo ayugbe ni darwele shebi yokiri ebi ogbo ishesa ifisa okoro mo ni dukere ire oye katorere joni du sevie oyogbere ko gogono yiri sadi oyogbere ko gogono yiri sadi odafero ni gwerewe o ma bolelu obole na robo pleno anabilo lote sayele ki pleno. Ikiye abemarunu onyo vora pomle. There is no smoke without fire. Always be optimistic and hardworking. Success is ability plus training. Moloniran yi pe ki o si o vie no de. Moloniran yi pe ki o si o vie no de. Moloniran yi rewu ko ma bolelu. Obole na robo elo anabilo lote. Eru oda piovo koyamle ire otaki okiri te kokono ise kira ire Urhobo igora gwa pekire bu konere keki aye lo perapa bemlo wodamna ye lo perapa joyi shele di ko imu kokre. I greet General Augustine Ogedegbe, Senior Special Advisor to the Governor of Delta State. Ogeneko Wakiro Gloria, Woworuya, Koke, Omabuka Kigene Urhobo, Maru Kigene Ovo, Weko Bilu, Igwevo Kibenu Nigori Sabato, Ireraye, Igwevo Kibenu Nigori Sabato, Ireraye. Ibolire mawo keje muya eta obole na robo pleno anabilo lote sayele ki pleno. Woko akome General Igugu Ogenovo alias Obolisa Oko isegede omole yirun won we ko biwo kaka won ke mo oro wo si obanu boyin mare wonunu apore Ogeneko wegba woluyo omwegbe peti kanselo tiena wa ipo ego ne peti kanselo mwe wa veru kere okirie omwepeti adamoni imuro rete won wa Bolisa omori blone gbebere anogaro yoja popo mare pare dere ki blone osaria otamlera veri tete kante kan otamlera veri tete kante kan anamora ole okire ni won wa ple otageru ego oro kere wa ni pa so toro glori oro glori wa ni pa so poto genero bole na robo beno anabilo lote sayele ki pleno. Ogwepa koka asaro da fi delwe mu adidiri mu asaro da fi delwe mu adidiri mu
Asari menu galite avelo maloko Oda fenalute Oyo pele velukele Alie sabokole Ofole nelu popenu Anabilo lunte Kayele kiplenu Omuya yovirile Omukija koye mabla Eke bovo kolo mwenya efo boss wota The Chief Dr. Joseph Efemenavia, alias Ukpo Shawu, the Odido of Olomu Kingdom, is also the first Vice President, National Association Urhobo Professional Orators, and at the same time I greet Sir Eugene Adego, Secretary General, National Association Urhobo Professional Orators. Both chiefs are standing on the principle of firmness and fairness in the Urhobo oratory world, using all their might to fight sectionalism in the propagation of Urhobo culture. Wanyologa Abia Chief Dr. Abia Animi Reverend David Onota Samidere of God Great Ministry based in Port Harcourt. Nijinyere Chief J.U. Okuma, the Udu of the universe. Akobilo Wodelwa se koko, okolerwa se kenan yo ba pe opo de yin lopo. Okweru mu ko kwale de juju to ko we wodabore. Orator Bobori, the current chairman of our zone, I greet you. Ofuma yi se buke mwenu blele. Ofuma yi se buke mwenu blele. Okola veru wiri anoye mlekyo. Okola veru tafe kije muhamne. Ogenero makpo jogonila. Obolina roko mlenu anabilo lunde. Sayele kipeno. Asina woline, koka woline nana. Asina woline, koka woline. Ibele koka ibelo minigo. Ibele koka ibelo minigo. Ukololo minigo alokele. Osiobonimo Ogwoko Omotete Dawudi na go maroye Paroye ko ike mobu because awa wari karikori didio Oni kwepe okopo Onoro Urhobo bore ko maridi Odobo odi awo boy odi ave fune Orivero proprona, ama wale dudio. Okino na we kukolo moruna. Sare deruwe mwaye. Osha yobo le sarugbi koye davo manyaka. Onueka, orariri. Afieka na kowa vekpeki. Anorwobo ese kire no no darororo boyo. N'ọkwa n'okwu oge na ikwoke jekpene awọ kpe gbara awọ ijobikwe ụrarịrị ekire ọbụda odufile ọbalugbe ikoto oyeghe arụgbe ọnụwe onu ekire yọrụdanarị ọmamọ jikwo kpere ọmamọ arugbijo no jonwe dake nwe budi na dakodi o merule opogwa ode unyo miroyo ekile jo mamo arugbi no koribi o ko yoto ane gbanta mo ko ina na gbanta mo damo wo bugobo inone kadia kowe suworo suwowu ekile daka juditasa ọkọ okoro muru ekoro ma wa lo budi ekire ko ma won o paro wa ro ko ne kire o ama na wode mama na won mama na banya ko ma o se ti o to ta wo go bo sare kadia arugbe obudi inu ko re se ti o to no e ki mu ko re yo kami o ta no ki obudete ọkọrọ ru eru ma sa gba no budi o ibi ko ala wa edudio Mesi akwari o.
ọ̀wọ̀kọ̀wọ̀kọ̀. Ìfúnra pọ̀lì kí jáwé gẹ́mí ọ̀rẹ́. Ìfúnra pọ̀lì kí jáwé gẹ́mí ọ̀rẹ́. Ọ̀kẹ́rù máa wá púpọ̀ ayédèmí pé. Àpọ̀nà rọ̀bìrà náà ẹ̀dẹ̀ fúkété. Ọ̀gẹ̀nẹ̀ kìí ṣe wí gbámọ̀ nìyẹn lẹ̀. Ọ̀dì àpọ̀nà gòrò kọ́ ìwò yìí lẹ̀. Ọ̀dì èso máa fà pọ́kọ́ ìwò yìí lẹ̀. Ẹ̀gọ́rọ̀ fẹ̀nẹ́ súwò bígò súwò ṣòwò èsì náyà rẹ̀. Òbébè hápì ní èjì ṣe mú rẹ̀. Ẹ̀dẹ́rùkùrì sówé pé pàkádàrọ̀ rẹ̀ wọ́n á ní rẹ̀. Ọ̀wọ̀kọ̀wọ̀kọ̀. Kóra pọ́lì kídí àwọn ìgbẹ̀mí ọ̀rẹ́. Ìfòrà pọ̀lì kídí àwọn ìgbẹ̀mí ọ̀rẹ́. Ọ̀kẹ́rù máa wà kó pọ́kọ̀ yìí dé mú pé. Àpọ̀nà rọ̀bìrà náà ẹ̀dẹ̀ búkété. Ọ̀gẹ̀nẹ̀ kìí ṣe wé gbámọ̀ nìyẹn rẹ̀. Ọ̀dì àpọ̀nà gòrò kọ́ ìwò yìí rẹ̀. Ọ̀dì èso máa fà pọ́kọ́ ìwò yìí rẹ̀. Ẹ̀gọ́rọ̀ gẹ̀nẹ́ súwò bígò súwò ṣòwò èsì náyà rẹ̀. Òbèbè rápì ní èjì ṣe mú rẹ̀. Ẹ̀dẹ́rùkùrì sówé pé pàkádàrọ̀ gẹ̀nẹ́ wọ́n á nìyẹn rẹ̀. Ẹ̀dẹ́rùkùrì sówé pé pàkádàrọ̀ gẹ̀nẹ́ wọ́n á nìyẹn rẹ̀. Ẹ̀dẹ́rùkùrì sówé pé pàkádàrọ̀ gẹ̀nẹ́ wọ́n á nìyẹn rẹ̀. Àgbàyàn lọ́kẹ̀wẹ̀ tí ó yàn. Ẹ̀dẹ́rùkùrì sówé pé pàkádàrọ̀ gẹ̀nẹ́ wọ́n á nìyẹn rẹ̀. Ọ̀sàsẹ̀gbè lọ́wọ́wọ́ Rẹ́tàrú rògbò vínìrú rògbò kọ́ ìkì ṣe mẹ̀ríyàn. Ẹ̀dẹ́rùkùrì sówé pé pàkádàrọ̀ gẹ̀nẹ́ wọ́n á nìyẹn rẹ̀. Ememla ewuwia ṣàìrí èmọ̀kọ̀ kékọ̀kì ọ̀ kó mẹ̀mẹ̀ lọ́wọ́wia. Etí yẹ ká. Ẹ̀dẹ́rùkùrì sówé pé pàkádàrọ̀ gẹ̀nẹ́ wọ́n á nìyẹn rẹ̀. Ẹ̀dẹ́rùkùrì sówé pé pàkádàrọ̀ gẹ̀nẹ́ wọ́n á nìyẹn rẹ̀. Ẹ̀dẹ́rùkùrì sówé pé pàkádàrọ̀ gẹ̀nẹ́ wọ́n á nìyẹn rẹ̀. Ikú nílùú rògbò léwúyá ni nípa rògbò kọ̀kẹ́kọ̀kẹ́ kí kì í ṣe mọ̀ẹ́rí ọ̀ pé ní ké tó tarú rògbò. Ẹ̀dẹ́rùkùrì sówé pé pàkádàrọ̀ gẹ̀nẹ́ wọ́n á nìyẹn rẹ̀. Ẹ̀dẹ́rùkùrì sówé pé pàkádàrọ̀ gẹ̀nẹ́ wọ́n á nìyẹn rẹ̀. Ẹ̀dẹ́rùkùrì sówé pé pàkádàrọ̀ gẹ̀nẹ́ wọ́n á nìyẹn rẹ̀. Ẹ̀gọ́rọ̀ gẹ̀nẹ́ èsì náyà rẹ̀. Ẹ̀dẹ́rùkùrì sówé pé pàkádàrọ̀ Jésù wọ́n á nìyẹn rẹ̀. Ẹ̀gọ́rọ̀ gẹ̀nẹ́ owó ní ma pírí rẹ̀. Ẹ̀dẹ́rùkùrì sówé pé pàkádàrọ̀ Jésù wọ́n á nìyẹn rẹ̀. Àpọ̀nà wọ́n wà náà àpọ̀rọ̀ jòrò wọ́n yẹrẹ̀ bí ní èjò máa fà kọ̀ pé náà yàn bá lò wó dé wò kọ̀. Ẹ̀dẹ́rùkùrì sówé pé pàkádàrọ̀ gẹ̀nẹ́ wọ́n á nìyẹn rẹ̀. Òkwọ́fà ike ọ̀pá òkwọ́fà ike òwòbò wọ́n wà yọ̀dún wọ̀ fún ike mà wọ́n ní nẹ̀ wọ́n wà báwa ní ẹ̀ èfi àwọn kọ́ ẹ̀. Ẹ̀dẹ́rùkùrì sówé pé pàkádàrọ̀ Jésù wọ́n á nìyẹn rẹ̀. Àrùn àánú gbogbo òun èmi kọ́ ìpè bó dákò mà ó bá da ayélujára náà jáde wèwè. Ẹ̀dẹ́rùkùrì sówé pé pàkádàrọ̀ gẹ̀nẹ́ yẹ. Àwírè blọgọ̀ yusùlẹ̀ n'agbárẹ̀ ọ̀rọ̀ yóò mọ̀ bí lè kọ́ ẹgbàrún máa hàn án jẹ́ nà. Ẹ̀dẹ́rùkùrì sówé pé pàkádàrọ̀ Jésù wọ́n á nìyẹn rẹ̀. Ẹ̀dẹ́rùkùrì sówé pé pàkádàrọ̀ gẹ̀nẹ́ wọ́n á nìyẹn rẹ̀. Ẹ̀dẹ́rùkùrì sówé pé pàkádàrọ̀ gẹ̀nẹ́ wọ́n á nìyẹn rẹ̀. Ọdún mẹ́mú èso bí emógo òkú rẹ̀ àrìn ọ̀kẹ́ rẹ̀ òkú náà jùjì wọn náà kújì. Ẹ̀dẹ́rùkùrì sówé pé pàkádàrọ̀ gẹ̀nẹ́ wọ́n á nìyẹn rẹ̀. Àfi ó tọ́ tó yí bí ó máa ń lè jà.
Akpo. Ede votu kọwenu. Enu kwa iwone. Ikwo votu kọwesi de voyo.